البدر علينا من ثنيات الوداع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا من دعا لله. Surat-ul-asr la fẹ́ túmọ̀ ní èní gẹ́gẹ́ bá ṣe ní ká máa túmọ̀ àwọn súrà yìí fúnra wa ní èdè Yorùbá. Chapter 103 103 ni Surat-ul-asr yìí wà nínú súràtù náà lọ báyìí. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wal 'asri innal insana lafi khusr illa alladhina amanu wa aminu salihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabri. Ìyẹn ni pé A'udhu billahi minash shaitani rajim. Mo sádìẹ Ọlọ́run ọba mi, gbà mí lọ́wọ́ èṣù ẹni ẹ̀kọ́. Bismillahir rahmanir rahim. Mo bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run. Wal 'asri. Nígbà tó bá di àkókò náà. Innal insana lafi khusr. Dájúdájú òfò ni fún ọmọ ènìyàn. Illa alladhina amanu wa aminu salihati. Àyàfi ẹni tó bá gbàgbọ́ nínú Ọlọ́run ọ̀kan ṣoṣo, tó nínú mímọ́ àti àyà funfun, tó ṣiṣẹ́ takuntakun ní ọ̀nà tó tọ́, ní ọ̀nà òdodo. Wa tawasaw bil haqqi. Àti ẹni tó ń pe ènìyàn sí ọ̀nà òtítọ́. Wa tawasaw bil sabri. Àti ẹni tó ń pe ènìyàn sí sùúrù. Ṣé wá rí pé súrà yìí ó lè kéré lójú o, ó ṣe pàtàkì púpọ̀. Ìtorí inú súrà yìí lọ́lọ́run ti lànà gbogbo bí a ṣe lè pàdé òun ní àlùjánnà sílẹ̀ fún wa o. Àní jogún òfo láyé o, àní jogún òfo lọ́run o. Ẹ jẹ́ ká mú súrà náà ká bẹ̀rẹ̀ sí lò. A ti mọ ìtumọ̀ súrà náà lénìí, ó dohun àmúkírun fún wa o. Wabillahi tawfiki, alhamdulillahi rabbil alamin.